Hello once again. I welcome you back to From My Desk. In this special season, we continue our deep focus into the extraordinary life, scholarship, and skill legacy of our departed brother and teacher, Dr. Adekola Oyewo. In our last episode, we looked at his deep foundations in the Yoruba Travelling Theatre under Baba Onyadejobi, and his work in the university with distinguished professors Olarotimi and Professor Wole Soyinka. But today we step into the Mainframe golden frames of our 1995 feature film, Kòséégbé. We are analyzing how Kola perfectly re-engineered his massive stage presence into a master class of cinematic excellence. Mo kí gbogbo yín lọ́kùnrin àti lóbìnrin. Mo kí ọ̀gá àgbà ilé iṣẹ́ ìwé ìròyìn. Mo kí gbogbo ẹ̀yin oníwé ìròyìn. Iṣẹ́ tèmi ni láti fi ọ̀gbẹ́ni Ọláwálé Mako hàn yín. Ọ̀gbẹ́ni Mako ti ṣe iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún níbi iṣẹ́ oníbodè kí ó tó lọ sí ìlú òyìnbó láti lọ kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́. Bí ó ṣe ń dé náà nìyí, wọ́n sì ti fi jẹ ọ̀gá pátápátá níbi iṣẹ́ oníbodè. Nítorí náà, mo ké sí ọ̀gbẹ́ni Ọláwálé Mako kó sọ̀rọ̀ rẹ̀. Ẹ ṣeun. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbésí ayé ọmọ èèyàn tàbí orílẹ̀-èdè, àkókò kan a mọ́ dé tá ń láti ṣe àwọn ìpinnu kan. Yálà láti ṣe rere kórílẹ̀-èdè wa lè ní lọ síwájú, tàbí ká darapọ̀ mọ́ àwọn aṣebi ká lè rí tiwa jẹ. Àwa ṣetán láti ṣe rere. A fẹ́ tún orúkọ iléeṣẹ́ oníbodè wa yìí ṣe. Ìjọba ti wá fún mi lágbára láti ṣe àwọn àtúnṣe àti àyípadà kọ̀ọ̀kan. Ìbá wù mí kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ díẹ̀ nú ẹ̀. A ti fi kún owó bodè lórí àwọn ẹrù tó ń wọlé. Ẹ dákun ẹ farabalẹ̀ o. A ti yọ arówólò ní ipò oníbodè àgbà. Ọ̀gá, a ti gba gbèsè. Ọ̀gá. Ṣé rí i pé omi ń bẹ lámù? Ẹni tá a fi dípò arówólò ní àjẹpẹ́ tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi. Kola Oyewo plays Mako, a highly disciplined officer appointed to clean up a heavily compromised custom department. Coming from decades of live theatre, an actor's instinct is often to project loudly to the back row. But watch Kola here. He understands that the camera lens reads the mind. His speech is deliberate, quiet, and absolutely firm and unyielding. He doesn't need to shout to convey that a new, uncompromising era has arrived. Jọ̀wọ́ àjẹpẹ́, jẹ́ kí n parí àpèkọ́ tí mò ń ṣe. Gẹ́gẹ́ bí mo ti sọ ní ìbẹ̀rẹ̀ lẹ́tà yìí, gbogbo ẹrù tó bá wọ bodè lẹ́yìn tí a ti ṣe òfin tuntun yìí ni a máa gba owó bodè tuntun lórí wọn. Ẹ ṣé púpọ̀. Ó yá lọ tẹ̀. Mo gbọ́ sà. Àjẹpẹ́, ọ̀rọ̀ ètò ààbò tuntun tí mo sọ ni mo pè ọ́ sí. Torí ó yẹ ká ṣe ètò ọ̀tẹlẹ̀múyẹ́. Bí ẹrù ṣe ń sọnù níbi iṣẹ́ wa yìí, ó dàbí nǹkan.
mo sì ti rí wípé ìrò mi ò jó lásán onílù rò mí ń bẹ nísàlẹ̀ odò. bẹ́ẹ̀ ni o ejò lọ́wọ́ nú báwo ni ẹrù ṣe lè máa jáde kówó má máa wọlé èmi ìbá sọ pé ká pín ìbọn fún gbogbo àwọn aṣọ́bodè wa pátápátá ó lè bá níbọn lọ́wọ́ tẹ́ni tó fẹ́ mú olè ò ní ìbọn lọ́wọ́ bí ajá tó ń relé ẹkùn ni o. òótọ́ lọ̀rọ̀ rẹ ìbọn ṣe pàtàkì lóòótọ́ fún aṣọ́nà n ó ṣètò rẹ̀ ṣùgbọ́n tọ́wọ́ mi bá tiẹ̀ fi lè tẹ ìkànnú wọn n ó fi jófin. bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹ ṣètò ìbọn èmi á ṣètò àwọn ọ̀tẹlẹ̀múyẹ́. ò ṣe. In this closed-door brief with his deputy, Ajepe, played by Tunji Ojeyemi, the narrative tension builds. Mako came prepared. His strategy includes introducing undercover detectives into the ranks because he already smells rats. And for me as the director, working with Kola Oyewo on these dialogue scenes was pure joy. He understood that rich Yoruba vocabulary carried its own inherent weight and rhythm. Notice when Mako says, "If I can catch anyone now, I shall make them an example." This isn't an emotional outburst. It's a cold, calculated administrative promise. He frames his character not as a superhero, but as an institutional mechanic fixing a broken car. báwo ló ṣe dé bí arábìnrin ta ló ṣílẹ̀kùn fún ẹ. ẹ má bínú mo yọ wọlé ni nígbà táwọn èèyàn ti ṣàlàyé fún mi pé téèyàn bá wá bá yín fúnràn lọ́wọ́ wọn lọ́lọ́pàá lẹ máa ń pè. àwọn wo náà sọ bẹ́ẹ̀ fún ẹ kí ni ìwọ wá ṣe ń bínú. àwọn ẹrù mi kan ló sọnù ó sì ti tọ́sẹ̀ mẹ́ta tí mo ti ń gbìyànjú láti rí yín ṣùgbọ́n àwọn èèyàn yín ò jẹ́ ẹ gbà mí àwọn ẹlẹ́rù ò jẹ́ ń sinmi ẹ má jẹ́ ń jẹ gbèsè. ní sùúrù àwọn ìwé ẹrù náà dà. òun náà ni àwọn èèyàn yín láwọn ń ṣèwádìí ìwádìí lé ní ìwádìí lọ́la a sì rábọ̀ ìwádìí náà. àwọn èèyàn wọ̀nyí ò mọ̀ lọ́rọ̀ gbọ́ o à ń gé wọn ní ká wọ́n tún bọ̀rù ká àlùfáà ò tí ì kúrò lórí àga wàásù ọmọ ìjọ ti ń jíwọ́ ara wọn. abẹ́ẹ̀ rí nǹkan. wo fẹlẹ́ ilẹ̀ fún mi máa lọ kó o tún padà wá. kí n padà wá ni. ẹni kí n máa lọ. kó o padà wá. Posing as a trader, a beautiful lady played by Peju Ogunmola manages to slip past security to give Mako a stark warning. The system breaks those who try to fix it. Kola Oyewo doesn't flinch. He listens with empathy to her fear, but his hand steadily reaches out to take her paperwork anyway. Through this subtle gesture, Kola Oyewo shows us the tragic dimension of Mako, a man who fully recognizes the danger of his mission, but moves forward regardless because his honor demands it. This has surpassed acting. This is approaching reality. ẹ̀dẹ̀ ṣe ọjọ́ owó ẹrù mi tẹ́ ẹ sọ ẹ wò mí tí ẹ mọ̀ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ni. ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe wá. ìyẹn ò tọ́pẹ́ kí ni tá a wà ń bẹ̀ fún tiwa ni wípé kó má sí rẹ̀ jẹ a sì fẹ́ kásẹ̀ olè àti fàyàwọ́ ńlẹ̀ pátápátá. ẹ wò ẹ ń gbìyànjú òkìkí yín ti kàn gan kódà gbogbo wa là ń ṣàdúrà fún bẹ́ẹ̀ ni. ẹ pẹ̀lẹ́ ó jàre. mo mà ti fẹ́ rí yín sẹ́yìn. bẹ́ẹ̀ ni mo fẹ́ pè yín sí àṣeyẹ kékeré kan ṣùgbọ́n nínú mi mo ti mọ̀ pé ẹ̀ ní wá o. ta ló sọ fún ẹ pé mi ò ní wá. ta ni o mọ̀ yín ẹ̀yin tẹ́ kì í jáde àwọn kan tiẹ̀ máa ń sọ wọ́n lẹ máa ń tijú ni àwọn kan tún máa ń sọ wọ́n lẹ́rù máa ń bà. ẹ̀rù kẹ̀ ẹ̀rù ta ni ẹ̀rù kí ni.
tíyàwó yín bá rí yín pẹ̀lú obìnrin kan. àgbọ̀ sórí yíyọ ẹkùn tiwa bíi tòjòkọ́ ó kàn jẹ́ pé ká mọ̀ lé obìnrin kí o sínú ẹ̀jẹ̀ tèmi ni. ṣé bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ ọkùnrin. rẹpẹtẹ. ẹ̀jẹ̀ máa ń wá wọn. dáadáa. kí ló wáá dé tó ṣe pé tóbìnrin bá pè yín sáṣejẹ kì í fẹ́ wá ó dá mi lójú pé ẹrù kan máa ń bà yín lóòótọ́ tẹ̀yìn gan fúnra yín o. ẹrù ẹ kò sẹ́rù kankan. ṣe máa wá. kí ni tó fẹ́ ṣe ná. èmi fúnra mi gan mò ń ṣọjọ́ bí. ọjọ́ bí. ó pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lójú tèmi ò sì ju bí ọmọ 20 ọdún lọ. ọ̀gá o ìyẹn ní pé tí ẹ máa ń sọ̀rọ̀ báyìí àwa dáàrí nǹkan jẹ ṣẹ̀ṣà máa wò. mo ṣèlérí màá wá ṣùgbọ́n n ò ní pẹ́ o. bí ẹ ti ẹ̀ pẹ́ ẹ ṣáà yọjú ẹ ti yọjú inú mi á dùn wàá máa retí yín o. àwa. ẹ ṣe. Mako. Lẹ́. alàgbà. Ẹ̀kálẹ́. Àlàáfíà kọ́ bí? Àdúpẹ́. Àdúpẹ́ Tẹ́ ti ń jẹ kó. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwa náà ò sì dákẹ́ àdúrà. Mọ́ dákẹ́ o. Àdúrà ò sì gbà. Àmín. Bó o ní ẹ ti rí tipò tuntun yìí sí? Ẹ wo nǹkan kì í bẹ́ẹ̀. Àwọn òṣìṣẹ́ wọn àmọ́nú wọn. Àmì tí wọ́n ń ṣe. Nǹkan ńlá ni o. Kò yá èmi lẹ́nu torí mo ti ṣiṣẹ́ ń bẹ̀ rí. Èmi mọ̀ pé ibẹ̀ ń ò ṣe é tún ṣe. Bàbá ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́. Àwa tá a máa tún bẹ̀ ṣe la dé yìí. Bẹ́ẹ̀ ni bàbá. Ó ti dáa ó ti dáa ntẹ́mi wá mọ̀ ní wípé bó o lò ṣe fẹ́ ṣe tó jẹ́ wípé ẹ fi gé gbogbo òtàkùnú gbó tí ẹ fi ní pagi kankan dáa. Bàbá bí a bá gé takùn tí ọgbẹ́ bá bàrókò yóò mọ̀ pé ìtàkùn tó lọ́mọ́hun ló kọgbẹ́ báwọn. Ìtàkùn tó dì mọ́bì ní òjò bí ó sòsì rẹ̀. Ọ̀dà ọ̀kàrẹ̀ ṣùgbọ́n àwa wá mọ̀ wípé láéláé ojú oró ò ní jẹ́sẹ̀ yẹ ó tójú omi. N táwa ń sọ fún ọ ni wípé kọ́ ọ máa ṣe ń tọ́ ọ bá lè ṣe ń bẹ̀ ni èèyàn kan ò lè ṣe gbogbo ẹ̀ tán èèyàn ò lè ṣe tán. Bàbá ẹ ríran wò àwa ò fọbẹ̀ mọ́ téníténí ẹ dákun ojú nǹkan mi mo fẹ́ lọ bá ọ̀rẹ́ mi kan. òwúrò o dákun o kọ́ ọ̀rán tí àmọ̀ràn tèmi o yóò dáa fún ọ ọkùnrin tẹ́ o. And finally, we see Mako outside the office, dropped into the vibrant, festive world of an outdoor welcome party. This sequence is a masterclass in dramatic irony, surrounded by beautiful high society ladies, praise singers, wealth, and whispers of temptation. Mako stands completely detached from the surrounding corruption. And when he is told that the department cannot be cleaned, he calmly replies, "We shall do our best." This is the essence of what Dr. Kola Oyewo brought to Kòséégbé. He gave us a hero who was fundamentally human, deeply cultured, yet structurally unshakable. Until the next episode, from my desk, my name is Tunde Kelani TK. Ire ni o.